kí yín káàkiri owó ibi tí ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé. Orúkọ tèmi ni Comrade Ọláwálé. A wà ní ìlú Oǹdó níbi tí a ti ń fi ọ̀rọ̀ ṣe ìjomitoro ọ̀rọ̀ pẹ̀lú bàbá wa. Ẹ jọ̀ọ́ bá wa dárúkọ yín. Orúkọ tèmi ni Mr. Woshika Ọládipúpọ̀ láti ìlú Oǹdó. Mr. Woshika Ọládipúpọ̀ láti ìlú Oǹdó. Ẹ ṣé gan sà. A fẹ́ béèrè àwọn ìbéèrè lọ́wọ́ yín ní ìwọ̀nba. Àkọ́kọ́, ní orílẹ̀-èdè Nàìjíríà tí a wà yìí, à ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ASUU strike, bí epo ṣe wọ́n, bí nǹkan ṣe wọ́n. Bọ́ ibi tá a ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ó ní ọ̀rọ̀ ASUU. Kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ ASUU tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọléèwé tán wà nílé? Ẹ ṣé. Nígbà tó ṣẹlẹ̀ ni pé àwọn olórí wa wọn ò nífẹ̀ẹ́ ará Nàìjíríà àti àwọn ọmọ Nàìjíríà. Òdí nìyẹn tó jẹ́ pé wọn ò fi ka ọ̀rọ̀ ASUU sí nǹkankan. Bá ṣe wà yìí, mo lọ sílé ìwé. Ẹ̀yin náà lọ sílé ìwé? Mo lọ sí yunifásitì, graduate ni mí. Lẹ́gbàá tí mo ti jáde kò síṣẹ́. Ẹ jọ̀ọ́ school wo lẹ ti jáde? Mo jáde ní Àkùgbá, University of Àkùgbá, Ondo State University Àkùgbá Àkókò. Láti ìgbà tí mo ti jáde kò síṣẹ́ àti ìraka kò sí olùrànlọ́wọ́ tún gbèrè lọ́wọ́ lórí ni. Tí gómìnà bá ní ìfẹ́ àwọn ará ìlú, báwo ni wọ́n ti close school for so many days, months tí wọn ò ṣe. Táwọn ọmọ tá ń ráre kiri gbogbo àwọn ọmọ wa. Ẹ̀rù kan bá àwọn ọmọ tá ń bá pé tí YKTV ká má tilẹ̀ rán wọn ní school mọ́. Because kò sí ọmọ tá a rẹ́ school yẹ kó lọ ọdún mẹ́rin tó jẹ́ kó tó kàkà ṣe. Ẹmọ mi gan kó tó tó pàtó lọ sí school mọ́. Ó ti da amrọ̀bà, ó ti da tọ́ọ̀gù, ó ti da yahoo, ó ti da court torí pé ó ń ṣeré káàkiri. So ọ̀rọ̀ ASUU gọ́ọ̀mẹ̀ntì ò nífẹ̀ẹ́ wá náà fi ń ṣe ASUU bẹ́ẹ̀ torí pé ọmọ wọn ò lè sí ń bí ni. Ọmọ wọn ò ń lọ sí school tí ọmọ àwọn tó kù tó ń lọ. Ọmọ wọn lọ sí Amẹ́ríkà lọ kàwé ń bẹ̀. Ọmọ tó bá lọ sí Amẹ́ríkà lọ sí private university tó lé pàwọn náà dálẹ̀ tá ń gbó lé wa lórí. So ọ̀rọ̀ ASUU ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì wọn ló wà. Ẹ ṣé gan. Tí a bá wá ní ká wò ó, ẹni ọ̀rọ̀ ASUU ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì ló wà. Ṣó yẹ káwọn tó jẹ́ ASUU náà, ṣó yẹ káwọn náà strike? Ẹ ṣé. Ó yẹ. Kí nìdí tó fi yẹ kán strike? Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan pé mo lọ sí school, mo lọ sí university, mo lè jáde. Nígbà tá a lọ bẹ̀, a rí bí àwọn university wa ṣe wà. Ẹ rí bí àwọn university wa ṣe wà? A rí pé kì í ṣe bí yẹ kó ṣe rí náà ló ṣe rí. Àwọn ASUU tó ń jà, nǹkan tó ń jà lé lórí ó pọ̀. Ìkẹ́bẹ̀ ni pé ká tún university wa ṣe. Kí federal government tó náwó lórí university wa ká tún ṣe. Ṣùgbọ́n àfi àwọn kàkà kí àwọn gọ́ọ̀mẹ̀ntì kan ṣe, wọ́n ń kówó ìjẹ ni. Wọ́n ń fowó dìbò, wọ́n ń fowó ṣe òṣèlú káàkiri ni. Mo ò fẹ́ kó dá. Wọ́n fẹ́ pa university ti public university kí private university kan bá lè máa tà ní. So ìdí nìyẹn tí wọ́n sọ pé ASUU yẹ kó strike. Tí ASUU bá ní èròǹgbà tó dáa fún ọmọ orílẹ̀-èdè yìí, fún ọjọ́ ọ̀la àwọn ọmọ fún ilé ìwé, ó gbọ́dọ̀ strike. Bó ṣe rí nìyẹn. Ṣé ẹ wá rò pé nǹkan tí ASUU ń béèrè báyìí ṣé kò pọ̀ jù? Ẹ ṣé, kò pọ̀ jù. Kò tó gan. Kò tún tó? Ìdí tí mo sọ pé kò tó, mo dábàá wo àwọn university ní àwọn orílẹ̀-èdè míì bíi Amẹ́ríkà, bíi London, tí àwọn tó bá fẹ́ parọ́ wọ́n á wo budget tó ń ní fún àwọn universities. Wọ́n ní bá ṣe náwó lórí university. Bẹ́ẹ̀ tí wá níbí kò sí ìta náà lé lórí. Owó tí ASUU béèrè gan-an kí ló fẹ́ ṣe? Ní ìgbà tí dọ́là kan ṣe bí i 720 kí ló fẹ́ rà? Kí ló fẹ́ fi ṣe? Kò sí. Àwọn lecturer tó ń kó wọn sanwó fún èlò náà sọ fún wọn. Ẹ ṣe mọ̀ pé ASUU wọ́n ní IBPIS tí ìjọba fi sanwó fún wọn pé kò pé àwọn. Ṣé kí lẹ̀yin rí sí? Ẹ ṣe rí gọ́ọ̀mẹ̀ntì ní gbogbo àgbáyé, gọ́ọ̀mẹ̀ntì kì í dominate university system. University system máa dá wà ní pẹ̀lú bọ́jẹ̀tì tiwọn. Tí wọ́n bá rí bẹ́ẹ̀ báwo ni ẹni tó ní school side tó ní BSc tá a máa sọ pé òun rúùlù professor torí pé ó jẹ́ president kí ló mà?
ní education. ẹ ṣe gan. A gbọ́ pé kò ṣètò ààbò lórílẹ̀‐èdè tá a wà yìí, kí lẹ̀yin rò kó fà? Ṣé rí tábà ní ká máa tu ìlágbára? Ó ti kọ́kọ́ jẹ́ ogún aráàlúgba ni mo ti sọ lẹ́ẹ̀kan pé àwọn ìjọba kò wò yẹ kí á sùn tí wọ́n ń ṣe strike ní gbogbo ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ti ya fúlígàsì síta torí pé wọ́n lọ léèwé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ti jọ́ ní kọ́ọ̀tù torí pé wọ́n lọ léèwé. Nígbà tí àwọn tó jáde yunifásitì bí irú mi báyìí tá à níṣẹ́. Lóòótọ́ ọmọdé máa sọ pé ẹ jáde yunifásitì lóòótọ́, ìyàwó gan lẹ́tí ẹ jáde gan. Mo ti jáde báyìí, ó ti tó bí ọdún, ó ti lọ sí ọdún mẹ́wàá báyìí. Ọdún mẹ́wàá? Bẹ́ẹ̀ni o, tí o sì ṣiṣẹ́ láti ṣe tí o sì bí tá àkọ̀wé dé tá a fẹ́ ṣiṣẹ́. Mo sì ní tútù, mo kàwé gan-an, mo mọ̀ pé mo mọ̀ á. Mo ti ká tá a ṣe torí pé àní bàbá àní ìyá ń bẹ̀, a fi láṣẹ̀ sí. Torí pé ẹ̀mọ̀ yẹn ń bẹ́ẹ̀ léèyàn lókè. Bẹ́ẹ̀ni. Tó gẹ́gẹ́ bí nǹkan tá a máa lọ tó bá wọ ní ṣọ́ọ̀bù tí mo wà ní tí mo ra mọ́nì kékeré yìí báyìí. Kò sóògùn gan bí báyìí. Gbàgbé ìbára láàánú kọ́. So nígbà tí àwọn èèyàn bá jáde ní yunifásitì àníṣẹ́, tó bá jáde ní yunifásitì tí ò síṣẹ́, ọ̀nà ìjà tí wọ́n rí fi ya terrorist tálẹ̀ ẹni tó sọ pé ká máa bọ̀ wọ́n máa fún ọ lówó ká wá gbà ká wá ṣe nǹkan báyìí tí mo ò ní ṣe. Ẹ̀jọ̀ ẹ má bínú ẹ̀dẹ̀ ṣọ́ọ̀pọ̀ ilẹ̀ ní ṣọ́ọ̀bù. Èmi mo ní ìmọ̀ba tí mo rí nìyẹn tí mo ra mọ́nìjì ajẹ́ bí mo bá sọ fún ẹ bí mo látàárọ̀ báyìí mo ṣe jẹ bí mo jẹ búrẹ́dì 150 látàárọ̀ nígbà tí mo ní ìyàwó mo lọ́mọ àríṣà ìbí níyàwó àríṣà ìbí mọ́ so wàhálà tó wà ń bẹ̀ nìyẹn so ààbò tá à ń sọ yìí gọ́ọ̀mẹ̀ntì wa àwọn ló fà á o. Gọ́ọ̀mẹ̀ntì wa ló fa ètò ààbò. Àwọn ló fà á ká bá gba àwọn ọ̀dọ́ sí iṣẹ́ gbogbo àwọn tá ní wọ́n ń pààyàn káàkiri tí gbogbo wọn bá níṣẹ́ ẹni tó bá lọ bí iṣẹ́ látàárọ̀ tó padà wọlé láago márùn-ún láti rẹ̀ á sùn ni ṣùgbọ́n ẹni tí ò sí ó dẹ̀ ń wá owó ọ̀nà dà tí ó sọ pé kò ń ṣe kẹta pé àwọn bá ti kó ṣàrówó rẹ̀ lọ́jọ́ àwọn ọmọ rówó olóòpọ̀ tàbí pààyàn káàkiri tàbí ṣòwò olóòpọ̀ fàárẹ̀ àwọn tó ń sọ pé àwọn nípa lè tán fún lówó dẹ̀dẹ̀ díẹ̀ táyẹ̀ ti ń ṣe tàbí lówó sọ bó ṣe rí nìyẹn. Ẹ ṣe gan-an a tún wò lẹ́nu ọjọ́ mẹ́ta yà rí wípé gọ́ọ̀mẹ̀ntì wa sọ wípé àwọn fẹ́ kó ọ̀kadà kúrò nínú ìlú ṣé kò tún ní àfẹ́ ti ètò ààbò. Ṣé ètò ààbò tó mo nígbà pé wọn ò lè ṣe. Ẹ nígbà púpọ̀ ẹ̀ lé pé wọn ò lè ṣe kí ni tẹ́ fi sọ bẹ́ẹ̀. Ṣé tẹ́ bá gbogbo population ẹni tó ń gbọ́ ọ̀kadà mo láàbúrò báyìí tó ní BS onípò ọ̀kadà yẹn ló ń lò nígbà tó ní BS tó dẹ̀ gun ọ̀kadà. tó mọ̀ sọ fún ẹ. Èmi kan mo ti tún gbùdú bí abẹ́ tí n bá tún lọ́kadà pé kí n lọ kọ́ kí n kọ́ ọ̀kadà kí n tún máa gùn nígbà tí ìyàwó ọmọ ò lè jẹ. Náà ó gbàdá bá ti gbogbo àwọn ọmọ yẹn tó ní pé tábà máa ń wo àwọn tó ń wo ọ̀kadà nílẹ̀ Nàìjíríà lápapọ̀ yẹ́wò ní 20 million to 30 million. Ẹ̀gbọ́n ọ̀kadà ní Dùyó Federation. Ibẹ̀ náà tí ó tọ́ fi ń jẹun díẹ̀. Bẹ́ẹ̀ gbàdá bá ti sọ pé wọn ò gbọdọ̀ gùn mọ́ kí n fẹ́ ṣiṣẹ́ wọn ò ní jẹun ni. Ṣọ́ọ̀nù yàtọ̀ ọdún wọlé tí èmi àti rẹ̀ pé wọn bá wá ní àtàjù ní kágbà lọ́wọ́ wa. Ọ̀dà tó wọ́n ní dá sí ìbùn Nàìjíríà gbiná gbà yẹn ni mo sọ bẹ́ẹ̀. Nàìjíríà gbiná gbà yẹn. Àgbẹ̀ àwọn gan mọ̀ pé Nàìjíríà parẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ni bá tó fún Nàìjíríà ni. A rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n wá sin òkú kan ní agbègbè wọ́n ní wọ́n gba ọ̀kadà ẹ̀ ṣé lóòótọ́ ni. Lóòótọ́ ni kò sí ilé ọ̀dọ̀ mi lóòótọ́ ni. Wọ́n kọ́ wọn náà kọ́ wọ́n fẹ́ gba ọ̀kadà yẹn ó bá wọn ọjọ́ ìpè ká má lè gba ọ̀kadà yẹn wọ́n dẹ̀ fún bọ̀. Wọ́n dẹ̀ pa. Àwọn ti ẹ̀rọ ṣe lọ sí hospital láti lè lọ tọ́jú ẹ̀ ṣùgbọ́n ìgbẹ̀ yí Ọlọ́run. Ẹ ṣe gan-an. Kí federal government ó fi yunifásitì lẹ̀ IPPS tá à ń sọ yìí kí federal government kó jẹ́ kí àwọn yunifásitì kan fún àwọn mọ́nítọ̀ bájú máa ń san owó wọn àwọn ọmọ bá jẹ́ ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n ò dà sí káfíń lè ká máa ṣe kí wọ́n bẹ́ẹ̀ nígbà tí èmi rí nìyẹn bẹ́ẹ̀ kọ̀ fún wọn ẹni bá fìyà jẹ kó lè fìyà jẹ pòfẹ́sọ̀ kó lè fìyà jẹ àwọn tí kákàwé jù lọ bẹ́ẹ̀ fún mi bẹ́ẹ̀. Ẹ ṣe mọ̀ yìí pé kì í ṣe orí ìjọba tó wà mẹ́rin ní ASUU ti ń strike láti 1999 tá a ti bẹ̀rẹ̀ democracy Nàìjíríà láti ń strike kí lẹ rí sí yẹn. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti bẹ̀rẹ̀ náà ní àgọ́bẹ̀rẹ̀ tó ti ń parọ́ àgbàtà strike nígbà yẹn nígbà tí wọ́n ṣèlérí fún ọ pé wọ́n á ṣe tájọ fọwọ́ sí ìwé ṣé wọ́n ṣe ni wọ́n ò ṣe nígbà tí wọ́n ti tún ètò orí tí àwọn ọmọ àtẹ́sọ pé wọ́n ti fẹ́ ja amrọ̀bà nígboro
wọ́n á tún padà wọlé gọ́ọ̀mẹ̀ntì á ṣèlérí pé wọ́n á ṣe still kò ní ṣe nǹkan tá àti ṣe ìgbà yẹn ti náà ó náà ẹ̀ smooth tí wọ́n ò ṣe so nǹkan tó ń ṣẹlẹ̀ náà nìyẹn kò sí ìgbà tí strike kò ní máa wà tí wọ́n bá ṣe bí wọ́n ṣe béèrè kò ní sí strike mọ́ ó lè rí nìyẹn. ẹ ṣe gan bákan náà ní ọ̀rọ̀ epo tó wọ́n kí lẹ lè bá wa sọ ń pa ẹ̀ torí a rí i pé wọ́n ní epo tó wọ́n ló jẹ́ kó ń jẹ́ wọ́n lù ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. sẹ́yìn ọ̀rọ̀ epo yẹn ká fi sẹ́nu ká dákẹ́ ni bí mo ṣe sọ lẹ́kẹ̀ẹ́ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì ọmọ ò fẹ́ràn ọmọ Nàìjíríà àti wọn nìkan náà mà mo máa rántí ìgbà yẹn tí ìgbà tó wà ní kékeré tí àwọn òyìnbó tó bá ti rí wọn wọ́n máa sọ pé àwa black monkey àwa black monkey wọ́n máa sọ black monkey bẹ̀rẹ̀ wá sọ pé orí wọn ò pé pé nígbà tí mo wá wò tó ṣe ìgbà tí mo dàgbà tí mo kàwé mo rí pé ṣáà ṣe black monkey nígbà tí refinery bá wà ní ìlú wa tó yẹ ká jọ ṣé ká máa gbádùn ẹ̀ tí àwọn gọ́ọ̀mẹ̀ntì ọ̀tá bàjẹ́ tí wọn ò ní ṣe tá a gbé epo àpò òmìnirí kúrò ẹ̀ tá a gbé lọ sí ìlú míì lọ ṣe tá a tún wá padà tà fún wa tí wọn mọ̀ kó máa wá ni. ní nǹkan tá a rí níbí ṣèbí epo tá a ní òun náà ní ní Iran ṣùgbọ́n òun náà ní ní Saudi Arabia kí à ń sọ pa ẹ̀ ṣùgbọ́n ìyá fi tí mo bá fi ọmọ Nàìjíríà tá a ti sá lọ sí Saudi Arabia tá a sá lọ gbogbo àwọn ìlú tá a ń sọ̀rọ̀ ni. lẹ́nu àìpẹ́ yìí mo ní àwọn èèyàn tó lọ sí Iran ṣèbépo ló wà mẹ́ ṣèbépo náà lání kí ló wá ṣe tiwa mẹ́. tó wọ́n máa ń gbọ́ tó ṣẹlẹ̀ ní pé agbópẹ̀tọ̀ àwọn máa fìyà jẹ wá. wọ́n mọ̀ fìyà jẹ wá. wọ́n fìyà jẹ láti jẹ́ kí wọ́n lè rówó kó jẹ. gbọ́dọ̀ epo ní rẹ̀ níbí ní rẹ̀fẹ̀nẹ́rì wa níbí yẹn ní pé mo rí kankan jẹ́ bẹ̀tẹ̀ bá kó lọ òun wọ́n á kó fún mẹ̀lẹ́bí ọkọ̀ padà wá tà á níbí mẹ̀lẹ́bí wọn á tà ní ìlọ́pọ̀ fún wa wọ́n á kó èyí sápò tí o ti gbẹ́bẹ̀ bá nífẹ̀ẹ́ wa kọ́ bá wa ṣe rìfẹ́nẹ́rì wa tí epo bá wá sísàlẹ̀ ẹni pé cost of transportation àwa sísàlẹ̀ gbogbo kékeré ni á sì dẹrù wa ó yẹ rí nìyẹn. sẹ́yìn wà lérò yìí pé tí ìjọba bá ṣe iná ó tún máa reduce pé epo wọn. ṣe tí ìjọba bá ṣe iná ṣẹ́rí iná ó dúró lọ́tọ̀ epo ó dúró lọ́tọ̀ gẹ́gẹ́ bí iná tẹ́ ń sọ yìí láti ìbẹ̀rẹ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì olóṣèlú tá à ń sọ alágbádá tá à ń sọ. láti 1999. tí gba àṣọmọdé mọ́ tí wọ́n ti gba owó tó ti gba owó láti ìjọba àkókò tó kọ́kọ́ ṣe é ń gbà yẹn tí mi ò fẹ́ dárúkọ owó tí gbogbo owó tá à ń gbà yẹn trillions of naira kí náà fi ṣe. ẹ lè dárúkọ. wọ́n kà pàbẹ̀ láti rí ìjọba Ọbásanjọ́ tá a gba owó yẹn ń gbà yẹn kí náà fi ṣe kí náà ṣe fún wa. títí ní ìjọba Jonathan títí ní ìjọba tá a wà ń bẹ̀ láti gbà iṣẹ́ náà wà tó tẹ̀síwájú kí là ń wò. a ti ẹ̀gbọ́n pé lẹ́nu jẹ́ mẹ́ta wọ́n ní power sector akótún collapse. collapse. kí lẹ rò kó tún fà báyẹn tó fi collapse. ẹ̀ka tí population wa tó jiná tá a ní ẹrù tá a gbé lórí iná náà tó jẹ́ pé ẹrù yẹn tó ju iná yẹn lọ ṣáàlì fi wé South Africa tó jẹ́ pé iná wọn ju population wọn náà wọn tán lò lọ báwo ló fẹ́ yí bàjẹ́ so iná wa náà bàjẹ́. ẹ sọ ń sìn pé population bíi 200 million ó ló náà bíi 3000 watts megawatt. 3000 kan pẹ̀lú industry tá à ń mọ bá wọn industry tá à ní so bó ṣe rí nìyẹn. ẹ ṣe gan kí lẹ wá rí sí ọ̀rọ̀ election tó ń bọ̀ ní 2023 kí lẹ rí sí. ẹ ṣe gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà as of now gẹ́gẹ́ bí mo rí sí election ni pé. abẹ́yìn rò pé election mọ́ solve problem wa tó wà ní. ẹ ṣe àwọn leaders ó yẹ kí election kó solve problem wa ó yẹ ni bẹ́ẹ̀ ó lè má lè solve rẹ̀ torí pé àwọn tó wà níbẹ̀ náà tó wà níbẹ̀ system tí wọ́n fi nílò láti gba ti PDP látọ̀hún wá láti nílò tó wà níbẹ̀ yẹn ni pé wọn ò ṣàánú wa kò ní tó bá ti débẹ̀ ara wọn náà mà so tó bá ti wọ bẹ̀ tó bá ti wọ bẹ̀ àwọn èèyàn láti tó wọ bẹ̀ tí ara ẹ̀ náà náà mà so that is just it can you imagine pé those states for the past nearly 16 years wọn ò gba òṣìṣẹ́ kan síṣẹ́. irọ́ ẹ má sọ ẹ tún sọ ẹ tún nǹkan tẹ́ sọ ẹ tún sọ. for the past 16 years wọn ò gba òṣìṣẹ́ kan sí iṣẹ́. ní iṣẹ́ ìjọba. iṣẹ́ ìjọba. for the past 16 years. sọ ẹnu nígbà amúlẹ̀ sọ bẹ́ẹ̀. bọ̀ a gbọ́ pé wọ́n ní wọ́n ń gba àwọn èèyàn lábẹ́lẹ̀. àwọn tábà wọ́n gbà mí ò gbà kó wọ́n gbà yẹn lábẹ́lẹ̀ bí tábà dẹ̀ gbà bẹ́ẹ̀ wọ́n kọ́ àwọn ènìyàn fámìlì wọn tán kó sí àwa tá a mà máa ń kọ́ tá a mà nìyàn kọ́ tí bàbá wa ò sí mẹ́ ìyá wa ò sí mẹ́
ẹjọ́ ẹ̀dẹ̀ sọ pé ẹ̀yin ọmọ Oǹdó ìdíjì Oǹdó tẹ̀lẹ̀ kàwé tẹ̀ graduate. mo lá Awóṣìkà ní mí ògbọ́. Awóṣìkà. ẹ̀sùn lórí Awóṣìkà lónìí ọmọ Oǹdó ni ó ń jẹ́ Awóṣìkà. mo dẹ̀ graduate mo lọ Àkùngbá university mo ṣe accounting education. Wọn ò dẹ̀ gbà yẹn síṣẹ́ for the past 16 years lóńdó. kò síbi tí mo ti náwó gan-an ti gbowó lọ́wọ́ mi dẹ́wọ̀ tó wọ́n bá mi ṣe ìrẹ̀ náà la. so bó ṣe rí nìyẹn. Wọn ò gbà yẹn síṣẹ́ for the past 16 years. 16 years mo gbà síṣẹ́. Ẹ ṣe gan. so ẹni tó bá tún pọ̀ bẹ́ẹ̀ pé òun wọlé báyìí ṣé ó máa ṣe nígbà tí a sọ pé owó wa tí a ti fi gbogbo owó yáwó tẹ́lá ìdá sọ pé àwọn ọmọ òṣèré owó òtún àti ṣe ẹ̀kọ́ nínú ìmá kí ni ìyẹn ẹ̀lẹ́ta fẹ́ sọ̀pù mẹ́ kò sí a sì máa ń kàn sí ìrìn àyẹ̀ ní ọjọ́ rí nìyẹn bẹ́ẹ̀ mọ́ àlọ́ mi pé ìjàmbá tó lè bọ̀ púpọ̀ gbà wá. Ẹ ṣe gan. Ìbéèrè tá a tún wá fẹ́ béèrè lọ́wọ́ yín a rí àwọn bàbá méjì kan tí wọ́n ń ṣàwuyewuye tá ń pè fún nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀. Àkọ́kọ́ a rí bàbá Ayọ̀ Adébánjọ àwọn ń pè fún restructuring. Bákan náà a rí bàbá Stephen Professor Bájí Akíntóyè àwọn ń pè fún self determination ìyẹn kí Yorùbá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Kí lẹ ọkọ rí sí bàbá Ayọ̀ Adébánjọ tá ń pè fún restructuring àti gẹ́gẹ́ bá a sọ̀rọ̀ pa restructuring yẹn pọ̀ báyìí. Restructuring yẹn kò sí lè tó dáa méjèèjì. Restructuring ni pé bá ṣe jí tẹ́lẹ̀ kò dáa ẹja àtúnṣe. Tá bá gbà ká àtúnṣe ó ṣeé ṣe ní ayé Western region. Nígbà yẹn irú èmi ìbáyìí nígbà tó wà primary school free education mo ṣe ń gbà yẹn gbogbo náà sì ń lọ láyé bàbá Awólọ́wọ̀. Free education. Ṣọ́ọ̀rọ̀ mi báyẹn bẹ́ẹ̀ ní báyìí kò sí mọ́ ọmọ ẹ̀yìn kan ò lè rán mẹ́rin ní sùkúl mọ́. So tábà ní restructuring tábà gbà fún restructuring ya. Ní èkejì bàbá tó ń pè pé ká dáwà dádúró ká control nǹkan tá a ní ó dára. Ká bá control nǹkan tá a ní a lè fojú tó nǹkan tá a ní jẹ́ a lè bára wa jà á mọ́ra wa. Tó o bá ṣe dáadáa màá lè gba ẹ létí. Ṣọ́kò ní ṣokùn. Ó yàtọ̀ sí tá a mọ́ lọ sábùjá ní jìnnàjìnnà. Ṣé mo mọ̀ ní Àbújá ni? Nígbà tó àpẹẹrẹ fún lọ bá ìyàgẹ́dẹ́ tí wàá mọ̀ pé ó mọ̀ mẹ́ wàá ṣe dáadáa máa mọ̀ pé ó mọ̀ mí èmi náà ṣe dáadáa tí òun ṣe rí yẹn bẹ́ẹ̀ tí wọ́n ń gbọ́ gba restructuring àgbéká lọ fún ìṣòro ìgbẹ́ bá gba restructuring báyìí bàbá gèdè náà kò sí ètò ìdáhùn. That means pé méjèèjì náà ni ó dáa fún ilẹ̀ Yorùbá. Ẹ ṣe gan bàbá wa amọ́mọ́ rí yín bá lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ yín fáwọn tó ń wò wá àti mọ̀lẹ́bí yín ó dàbí pé mọ̀lẹ́bí yẹn kẹ́ bá wa sọ lédè Oǹdó ní kẹ́ bá wa fi sọ. Ṣé ó kọ́ tèmi ní Awóṣìkà Ọládùpúpọ̀ Awóṣìkà ọ̀sán ìyàmọ̀ Awóṣìkà Fọ̀gbọ́jẹ tó ní Oǹdó so ọmọ Oǹdó ni mí. Oǹdó wò bá wa tó Oǹdó. Ṣé ọmọ Oǹdó mi yèé ẹgbẹ̀rún bá rí ọmọ bá mọ̀ ọmọ gbẹdọ̀ wọn bá yí dédé bàbá yí ní orílẹ̀-èdè àgbáyé àmọ̀ bí Awóṣìkà ọmọ Oǹdó rẹ̀ ọmọ ènìyàn ìtò náà ayédèdè wọn àwọn ẹlẹ́gàn yẹn bọ̀ lẹ́kọ̀ọ̀kan ẹ rí wá àwọn rí wá àwọn ọmọ yòókì bí òkèrè lédè ẹ rí wá ọmọ Oǹdó bẹ́ẹ̀ ṣe jù ìyá jẹ́ ọmọ Oǹdó lédè níbẹ̀ ìyẹ̀kú ọbẹ̀ lédè ìnáwó wọlé mu jẹun níbi àwọn ṣọ́ọ̀bù mi bó ṣe rí sọ́kò ṣe rí ẹ̀yẹ Ọlọ́run àárọ̀ àwọn àdéhùn wa náwó Ọlọ́run àgbé orílẹ̀-èdè Nàìjíríà alóòtítọ́ ìyá dáàgbà ọkọ̀ núùyà ọ̀nà àwọn agbèdèdè àwọn olùyọ̀wọ̀ náà yọlọ́ bá mọ́gbà pàdé pé ọ̀ṣà náà máa ń Oǹdó ìyẹn jẹ́ ọmọ Oǹdó ọ̀pọ̀lọpọ̀ ẹbí oúnjẹ jẹ́ òtún ibẹ̀ ẹ̀yẹ ìbẹ̀tọ̀ lọ́wọ́ aṣàánú wa. Ẹ ṣe gan.